ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu ṣùgbọ́n tí wọ́n fi tó ẹ̀yin ọmọ Nàìjíríà létí lónìí ni wípé wọ́n ti sún ìgbẹ́jọ́ Ìyá Àlàbá arábìnrin Àánú Àṣàbí Oyèwọlé wọ́n ti sún ìgbẹ́jọ́ rẹ̀ di 2026 tàwa yìí wípé ìjọ òní á gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ pé ẹlẹ́yà tó tónu àti gbogbo àròyé ìyàkẹ́ máa ń sọ fún wa tọ́jú ẹ̀mí rẹ̀ òkú ìlọ́kọ̀tù láti gbà tí ń pàràlẹ̀ ẹjọ́ ǹjẹ́ adájọ́ pé kí wọ́n lọ gbé ẹ̀yà ara Musiliu tó kù kí wọ́n lọ gbé ẹ̀ wá kí wọ́n gbé wọnú witness box kò ṣeé ṣe ìwọ ni kò tọ́jú ẹ̀mí rẹ̀ kò má jẹ́ kẹ́nìkan kan pa. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ ọtẹ̀sìn wọ̀ káàkiri àgbáńlá ayé Ìyá Àlàbá arábìnrin Àánú Àṣàbí Oyèwọlé tí ó gboyè mọ̀ sí Ìyá Àlàbá tá a pé wọ́n ń gbé ní àdúgbò Sẹ̀lẹ̀délé ní Òkè Ṣàjẹ́ nílùú Abẹ́òkúta ń bí tá a pé àbúrò wọn kan tó kọ ẹ̀ǹjẹ́ Musiliu tí oníjàmbá ọkọ̀ ní ọ̀nà Ìjẹ̀bú níbi tó ti ń bá àwọn iléeṣẹ́ kan tí wọ́n ń ta àwọn nǹkan ẹlẹ́rìndòdò mímu wípé tó ń bá wọn ṣiṣẹ́ tí làrúrí wá sáyé tó sì bẹ́ẹ̀ tó jọ́ lọ́hùn ní pè lọ́nà Ìjẹ̀bú tí wọ́n lọ fi ara rẹ̀ lélẹ̀ sí ọ̀dọ̀ Ìyá Àlàbá tó jẹ́ bí àbúrò ìyá Musiliu tá a pé arábìnrin yìí jẹ́ pé awuyewuye wà wípé arábìnrin ti lọ mú ibi tí wọ́n sin Musiliu sí ó ti lọ gbé gbogbo ẹ̀yà ara rẹ̀ jáde ó sì bẹ̀rẹ̀ sí ní lò ó fi ṣe àwọn nǹkan ajé nǹkan ọrọ̀ ó sì ń tà lára àwọn ẹ̀yà ara ọmọkùnrin tí wọ́n bò láṣìírí tí wọ́n ṣe lọ́jọ́ sí ilé rẹ̀ látàrí pé tí wọ́n bá ní kí wọ́n lọ ṣe ọmọkùnrin lọ́jọ́ síbi tó ralẹ̀ sí àbí tó ń fúnra rẹ̀ tó nílẹ̀ sí tó jẹ́ tiẹ̀ àbí táwọn mọ̀lẹ́bí wọn pé omi wà ń bẹ̀ wípé tí wọ́n bá lọ fẹ́ra ẹ̀ lílẹ̀ síbẹ̀ ó ṣeé ṣe kí omi àti àwọn bí àyíká òun ti rí kó mọ́ fi ẹ̀ sí àyè tí yóò dá láti jẹ́ kí wọ́n ṣe tẹ́ fún Musiliu kábíyèsí Elédùmarè gbogbo àbí àmọ́ yìí tẹ̀ ń gbọ́ mi ẹ̀ ní fojú sunkún àmọ́ wọ́n gbé Musiliu wọ́n lọ ṣe lọ́jọ́ sọ́dọ̀ Ìyá Àlàbá arábìnrin Àánú Àṣàbí Oyèwọlé tó gbé ọmọ sí Ìyá Àlàbá tí wọ́n pe òǹṣiṣẹ́ ìṣègùn ní Òkè Ìṣàjẹ́ ní Sẹ̀lẹ̀délé níwájú fífọ́ block ibẹ̀ wọ́n mú alàgbà Musiliu lẹ́yìn tòjọ́ lọ́hùn ní pẹ̀tàn tí wọ́n lọ ṣe lọ́jọ́ síbẹ̀ látàrí àwọn àlàyé tá à ń ṣe wípé wọ́n pé kò sáyè táwọn lè ṣe sí ṣùgbọ́n torí pé Ìyá Àlàbá ó jẹ́ àbúrò ìyá Musiliu tó sì jẹ́ pé ìyá Musiliu yìí kan náà tá a pé ó ṣe alábàápàdé ọlọ́jọ́ lójijì ìyá Musiliu ló tọ́ Ìyá Àlàbá náà láti kékeré màmá òun dàgbà pọ̀ àgbàlagbà ni wọ́n kò sígbà tá a lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí tí èsì pé màmá òun yóò máa wa ẹkún mu bẹ́ẹ̀ ni mu gàárì ni kẹlẹ́dà kó dàgùn kó dàbọ̀ kó bá wa tu àwọn mọ̀lẹ́bí Musiliu kó bá wa tu wọn nínú. tó àbọ̀ tí mò ń jẹ́ fún aráàlú wípé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀ rí i pé láti bí ọdún tó kọjá láti wà lẹ́nu ṣó dáa bẹ́ẹ̀ ṣó yẹ kó wà bẹ́ẹ̀ wípé a gbọ́dọ̀ rí ìdájọ́ òdodo lórí ẹ̀yà ara Musiliu tí wọ́n fi lélẹ̀ sọ́dọ̀ Ìyá Àlàbá tó dédé pòórá ń bẹ̀. à ń káàkiri à ń pààrà ilé ẹjọ́ ṣùgbọ́n mo láì lọ sọ fún wa lónìí wípé òní a tún lọ sílé ẹjọ́ májísírèètì kan ní Ìṣàbọ̀ wọ́n gbé Ìyá Àlàbá wá síbẹ̀ arábìnrin Àánú Àṣàbí Oyèwọlé wọ́n tún fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lónìí láti ọjọ́ ìwádìí ti ń gbọ́ ìgbẹ́jọ́ òun àìmọye hearing àìkíní kankan wọ́n ti mọ́ ṣe lẹ́jọ́ tọ̀ Ìyá Àlàbá wọ dìfẹ́ǹsì tó ó ti mọ dìfẹ́ǹdà rẹ̀ pé tọ́ nígbà tó ṣe báyìí bó ló ti rí báyìí nígbà tí wọ́n fi ara alákùnrin ta pẹ̀lú olóògbé ìta fara ẹ̀ lélẹ̀ sí ilé ọ̀dọ̀ rẹ̀ torí pé ó jẹ́ mọ̀lẹ́bí wọn bó ni gbogbo ẹ̀yà ara olóògbé ti pòórá nínú sàárè tí wọn ò rí mọ́ ó sàwọn wí ẹyin okun yẹyin tọ́ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu ẹyin ṣùgbọ́n tí wọ́n fi tó ẹ̀yin ọmọ Nàìjíríà létí lónìí ni wípé wọ́n ti sún ìgbẹ́jọ́ Ìyá Àlàbá arábìnrin Àánú Àṣàbí Oyèwọlé wọ́n ti sún ìgbẹ́jọ́ rẹ̀ di ọjọ́ 3 nínú oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ January 3rd 2026 tá a wà yìí wípé ìjọ òní á gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ pé ẹlẹ́yà tó tónu àti gbogbo àròyé àti gbogbo defense ni o àti hearing kéde kankan tó ka gbogbo rẹ̀ lẹ̀ wípé ọjọ́ 3 nínú oṣù
kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta yóò gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn tí wọ́n ti fi gbogbo ojú lábẹ́ ìtọ́wò gbọ̀ọ̀rọ̀ ọ̀hún. òun ni mo ní kí n fi tó wa létí kẹ́nìdí tí mo fi ń mú àwọn kìnnì wa ní gbọmọgbọmọ méjì ni. aláwọ̀kọ́ ń bẹ̀ ni pé kẹ́lẹ́ gbọ́ tó ń ṣẹlẹ̀ yìí kẹ́lẹ́ fi kọ́gbọ́n. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ń bẹ̀ ni wípé kẹ́lẹ́ mọ ibi tọ́rọ̀ yìí ibi tí ó ti bẹ̀rẹ̀ àti ibi tí ó padà wà já sí. ohun méjì tí mo fi mú ọ̀rọ̀ yìí wá tá a fi ń pààrà ilé ẹjọ́ nù pé a gbọ́dọ̀ rí ìdájọ́ òdodo. ìyàkẹ́ máa ń sọ fún wa tọ́jú ẹ̀mí rẹ òkú ìlọ́kọ̀tù láti gbà tí ń pààrà ilé ẹjọ́ ǹjẹ́ adájọ́ pé kí wọ́n lọ gbé ẹ̀yà ara Musiliu tó kù kí wọ́n lọ gbé ẹ̀ wá kí wọ́n gbé wọnú witness box kò ṣeé ṣe ìwọ ni kò tọ́jú ẹ̀mí rẹ kò má jẹ́ kẹ́ni kankan pa ọ́ torí pé bí wọ́n bá dẹ́bìn rẹ̀ légbodò ó ṣeé ṣe bí yá Àlàbá ti ń wé ayin níwájú ilé ẹjọ́ ó ṣe ṣe kúrò ẹni bẹ́ẹ̀ kúrò ojú ẹnu ẹ̀ níwájú ilé ẹjọ́ kó jàre o tọ́jú ẹ̀mí rẹ̀ kó ìlọ́kọ̀tù ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n mọ̀lẹ́bí tá a finú tọ́ ọ̀rẹ́ tá a finú tọ́ iye kan tá a finú tọ́ ọmọ ìyá ọmọ bàbá ẹni tá a wò pé bá a tẹ̀ wá sí láyé mọ́ àwọn eléyìí mọ̀lẹ́bí ni wá ìkànnà ni wá ó yẹ kán lè mọ sojú kọ́ṣẹ́ yìí ó jẹ́ pé lẹ́yìn tí èèyàn kúrò nínú ilé ìyàwó rẹ̀ ń bẹnu oyún ńgbà náà o oyún oṣù bíi 3 sí 4 ń bẹ nínú ìyàwó Musiliu tó ń bẹ lẹ́dọ̀ àbíkọ́lọ̀ ń kó sọ̀hún láyọ̀ àtàláfíà. Musiliu náà ara àwọn ẹni tó ń sákàkiri ni pé bó láti rí ẹrù ọmọ bó láti tọ́jú ìyàwó bó láti tọ́jú oyún inú kó tó di pé arákùnrin Musiliu yìí ó ṣalábàpàdé ọlọ́jọ́ lójijì kí ló dàkú dáhùn kó dáwọ̀ kó bá ní ẹ̀pẹ̀gbú kúkú lójú rẹ̀ kó bá ní foríjì kó tẹ̀ sọ́rùn rẹ̀. ní tó ń ṣẹlẹ̀ rèé o ẹ̀yà ọmọ Nàìjíríà ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n ẹ̀fẹ̀ yìí kẹ́kọ̀ọ́. mo gbọ́ nínú wáàsí kan táàfà ń ṣe wáàsí wípé gbogbo ẹ̀dá tí ò bá ti sí láyé mọ́ tẹ́ bá pé ẹ̀dá yìí pé ojú Ọlọ́run ní pé ṣe mọ́ gbé lọ tẹ́ ẹ jẹ́ kí àwọn tí wọ́n ti ṣiṣẹ́ láyé tí wọ́n ti ṣíwọ́ ọṣẹ́ ibi tí wọ́n mọ̀ ń sùn àṣẹ máa jẹ́ kí àwọn ẹni wa olólùfẹ́ wa kí wọ́n lọ mọ̀ sùn bẹ̀ ibi tí àwọn tí ò bá sí láyé mọ́ tí wọ́n mọ̀ ń sùn ní ìtẹ́ tó jẹ́ pé àwọn èèyàn wa àwa máa fi wọ́n kọ́ sára ilé sára ẹ̀gbẹ́ ògiri káàkiri bẹ́ẹ̀ yìí ò bá ṣẹlẹ̀ náà bí wọ́n bá domi wọ́n fọbọ́ wọ́n fọṣọ àfi wọ̀ lórí rẹ̀ ń bẹ̀. ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n o ẹ̀yà ọmọ Nàìjíríà ẹ̀mí wa ò ní ságun tọ́jú ẹ̀mí rẹ o òkú ìlọ́kọ̀ọ̀tù ire o.